kí ni wọ́n fi kọ ẹ̀sẹ̀ lẹ̀ fún ọ gbogbo aṣọ tí wọ́n ń wọ̀ yìí tẹ́ra fún ọ yẹn tó ọ̀bá ẹ̀fọ́ kó di ẹsẹ̀ ọ wà á rántí àlìbáàbù lé fún. kí mo lọ́rọ̀ ẹ lè fún. tí ó balẹ̀ dáadáa. tí ó gbé látòkè tí ó ṣe yí ni. tí ó kalẹ̀ òfin ọlọ́run lérí yí ni kẹ́ ẹ̀ wọ jàlìbáàbù. lánàá káyà fún suratul Ahzab tọ́lọ̀ ní yá àyùwà nàbí jù ìwà nàbí kúlílẹ̀ àzọwájìkà sọ fún àwọn ìyàwó rẹ wọ́n banatika àtàwọn ọmọbìnrin rẹ wọ́n ní sá ìlmọ́mìnì àti ọkọ̀bìnrin mọ́mìnì yòdìní ní alẹ́ yìí ná ní jàdàbí kíjà ìbáàbù wọn balẹ̀ ìwọ tọ́ra lẹ́sì tọ́ra dàmásì tọ́ra gíní tọ́ra tẹ́tí tọ́ra tọ́rùn bí ìyàwó rẹ bá lumú tọ́ra tìmú tọ́ba sẹsẹ̀ tọ́ra tẹsẹ̀ ẹni tọ́ba lumú yóò bójú o ìpadà wọlé ó mi bá lumú kí mo ní yóò ṣe yóò bójú kéésì yóò kaba wálé ni àti ní ìfẹ́ kájú àwọn náà lọ tọ́ba àwọn ọgbẹ́ fún tán nítorí kọ́mọ̀ wá sẹ́lọ̀ ọ̀wà anákiri fún jàlùbá mọ̀ parí ọ̀rọ̀ aṣọ ó di mélòó tí mo sọ ó di márùn ẹ farabalẹ̀ ń padà bọ̀ ẹ má kánjú tọkùnrin mọ̀ ń kà lọ́wọ́ púpọ̀ wá kàtí yín náà ọ̀rọ̀ ẹlẹ́kẹ̀fà bẹ́ẹ̀ yẹn ọkùnrin ọ̀rọ̀ ẹlẹ́kẹ̀fà fún yín àwọn tí ì sọ yìí ló kọ́lé tó o ní máa ṣe báyìí pẹ̀lú obìnrin kílẹ̀ rẹ̀ dàrú ẹlẹ́kẹ̀fà ilé tóbi yóò gbé ọ̀rọ̀ yẹn ọkùnrin ni ilé tóbi yóò gbé ọ̀rọ̀ yẹn dáwọ́ gbé ọkùnrin ni ilé náà ń sọ yìí gbogbo tí ń jẹ́ líla ní kò ṣe sínú ilé èmi ní bẹ́ẹ̀dì tẹlifíṣàn fíríjì àti gbogbo tí ọ̀rọ̀ mi kan yí tà ìwọ ló ṣe gbogbo ẹ̀ ìyàwó rẹ̀ gbọ́dọ̀ ní kọ́kọ́ mẹ́ kò ní ìdí kí ìyàwó rẹ̀ ní kọ́kọ́ mẹ́ ó di mélòó tí mo kà èyí tí wàá fi sì kéje ìfarabalẹ̀ èyí tí fi sì kéje àwọn ọ̀rọ̀ Islam nígbà míì ẹ máa ro láwàdà kí sáwàdà mi ò wá sáwàdà níbà yìí mi ò lè bá yẹn níwájú ẹ wo ẹ̀yin ọkùnrin ẹgbẹ́ mi dáadáa àwọn àfa Islam wọ́n dìbètì ẹ̀ pé kí ni rísí pàtàkì tí ọkùnrin fi ń fẹ́yàwó kí ni rísí pàtàkì tóbìnrin fi ń ní ọkọ àwọn àfa kan ní kò sí ní kankan nítorí ká lè bí ọmọ náà ní àwọn kan ní rárá torí ọmọ kan ìbẹ́ ní ìyàtọ̀ wọn ní kọ́mọ fún wọ́n níbẹ̀ ni àwọn kan níbẹ̀ ni nítorí ká má dáyé ṣe ká lẹ́nu kan tí ó jẹ́ pátínà pẹ̀lú wa tájọ máa dá tájọ máa sọ̀rọ̀ àwọn kan nítorí ẹ̀ àwọn kan nítorí torí ẹ̀kọ́ torí pé ní èèyàn sábọ̀dọ̀ wà láyé kọ́ sáma bẹ ọ́ yẹ kọ́ nígbà wọn wá sọ̀rọ̀ sọ́bọ̀ ibi wọ́n fi tì sí ibi wọ́n fi tì sí òun ni nọ́mbà tí mo dé nọ́mbà 7 òun nọ́mbà 7 tí mo fẹ́ bọ́ sọ wọ́n fi tì sí ni pé ìta àfinikọ́ fẹ́yàwó tá àfinikọ́bìnrin fẹ́ ọ òun ní kẹ́ ẹ máa súnmọ́ra yín bọ́kọláyà ti súnmọ́ra wọn nínú tí ìdálérú òun ní kọ́kùnrin máa súnmọ́ ìyàwó ìbùsùn yẹn kó súnmọ́ ẹ̀yin ọkùnrin ẹ gbọ́dọ̀ lé síbi à ń súnmọ́ ìyàwó yìí ọ̀nà ìyẹn ọlọ́run nílé yìí ẹ fọlábalẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ níjọ́ kan ẹ fara yín balẹ̀ níjọ́ kan arábìnrin kan wá bá síwájú wa Abubakar radiyallahu ta'ala anhu Abubakar jókòó wọ́n máa ń jókòó tì obìnrin yẹn wá ní ya khalifata rasulillah ìwọ́tọ̀ jẹ́lifà nẹ́bí inna zawji sawwamun qawwam ọkọ mi èyàn rẹ ní o a máa ń yẹ lẹ́fíà kan lóru a sì máa gbàwé lójúmọ́ wọ́n yóò nípò Allah wa rasulahu ó sì fẹ́ràn náà àtúnṣe rẹ̀ ìyàwó lọ́jọ́ fún àlífà ní wà ní àmì ẹni rẹ̀ pẹ̀lọ́kọ̀ rẹ̀ ó mọ̀ ní yá amiral mu'minin obìnrin yìí sọkún ni àwọn bá rẹ̀ lẹ́kọ̀ọ́ kí ní sùn èyí rò yìí kọ́kọ́ ń gbàwẹ̀ ìtún ṣe náfìlà ó sì ní sọkún ó mọ̀ ní àlífà ẹ̀yọ̀ ọ̀dá fún mi kọ́ lọ́kọ̀ọ́kọ́ rẹ̀ wá abáyítọ̀ ẹ̀ lọ́kọ̀ọ́kọ́ rẹ̀ wá lọ́kọ́ bá dé nígbà tó pẹ̀lú ọmọ ní àlífà ẹ̀dàpọ̀ ẹ̀bùn mi ní àsìkò èsì sùúrù kí n sọ àlífà ni wọ́n mọ̀ sí kíni máa sọ ká máa gbọ́ ó mọ̀ ní wàhálà bẹ̀rẹ̀ yìí ẹjọ́ tó rò lẹ́ẹ̀kan bá tó rò lọ́ba tó ní nítorí òun sọ fún àlífà ni pé ọkọ òun ó fẹ́ràn Ọlọ́run ó fẹ́ràn Ànábì a sì máa ṣe náfìlà a sì máa gbà wẹ̀ lójúmọ́ ọmọ ní ọkọ sọ ọgbọ́n tó wí Ọlọ́run ti gbọ́
ní kí lọ sọ ọkọ ní bó ti rí náà nù Umaru ní ẹ máa gbọ́ o Umaru ní ó dijó tó ti súnmọ́ gbẹ̀yìn sẹ́yìn Umaru ti ní ó dijó tó ti súnmọ́ gbẹ̀yìn ìyàwó ní yóò dà fún Umaru yóò dà fún Umaru. ẹ̀sẹ̀ sẹ́yìn máa fẹ́ sùn ẹni tó Umaru ti gbọ́ tí ìtumọ̀ ẹni pé bí ti ń gbá àwẹ̀ tí yan náfìlà yẹn ó ti gbọ̀lẹ́ kò lè súnmọ́ ohun bó ti yẹ kí ẹ̀yin ọkùnrin kìí sọ rẹ ní fún yín ká ẹ sọ ìyàwó lẹ̀ ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì aburú ńlá ni yóò bẹ́yìn yọ tí ò ní dáa fọ́tọ̀ kan ló ti dání ní tẹ́ ìfúra ma Ọlọ́run ọ̀dá obìnrin kí wọ́n wà bí wọ́n ti wà yí kí wọ́n lọ́kùnrin torí kí wọ́n lè máa rí yí wọ́n fi ní ká fẹ́ wọn bí ìbá ṣe pé wọ́n bá wà nù nira oyún àbí wọ́n lẹ́sẹ̀ bímọ tán kò síjọ́ kan gómìnà onídìí ọkùnrin. kí wàá ní wàhálà gbogbo àwọn àlejò Ọlọ́run pátápátá Ọlọ́run bá bùn wọn lálàáfíà tí wọ́n bí súnmọ́ ìyàwó wọn ni lórí dẹ́sẹ̀yìn ọkùnrin ẹ ní ìdí kí ẹ ní ètò tó kúnlẹ̀ nípa àti máa súnmọ́ àwọn ìyàwó yín ọ̀pọ̀lọpọ̀ bí ní ọmọ ọlọ́jọ́ tí ọmọ ìjà tẹ̀ ní mẹ́kí ní ìjà sí tí ò ní ṣe sọ tí ìjà sínú. ọ̀pọ̀lọpọ̀ olódókọ́ sọ fún yín o ẹ kàn rò pé nígbà tó lọ́lọ́pàá tí ó fi kọ́ ọkọ̀ ní ìjà ọ̀rọ̀ ọlọ́pàá wọn kan ní tó bí ọlọ́pàá ní pé ní ilé tí lọ́dọ̀ ọkọ̀ kò rí ó wá ní pé ìsìpẹ́tà kiri ìkó rẹ̀ lọ. ó ní pé ìsìpẹ́tà eléyìí ò ní gbádùn ayé mi mọ́ torí gbogbo tó yẹ kó ṣe fún mi gẹ́gẹ́ bí ọkọ̀ kò ṣe kí ni kò ṣe bó sì ṣe ni kò ṣe tó. ẹ̀yin ọkùnrin tó bá yá sí pé ọba yí kálàfíà rẹ̀ kò tó kan bọ́lọ̀ bá ràn ọ́ lọ́wọ́ àgúnmu àtàgbó. àṣírí. ṣe ẹ̀yin ọkọ ni tó ṣe ṣe kọ́. ẹ farabalẹ̀ kẹ́ kọ́ ẹ̀kọ́ sí i seriously. ṣé kí n kọ́ ni tó ṣe sí kọ́ ọba lẹ ṣe kọ́ ni tó ṣe kọ́ ẹ̀mí ń lẹ̀. àwọn sọ yín ètò náà ó kọ àwọn obìnrin. mo ti sọ nínú wáàsí kan tí mo ṣe ó sì wà lórí YouTube náà mo ti sọ kóró làbídùn bó ti rí yẹn kóró làbídùn bó ti rí yẹn tẹ́ ẹ bá lọ dáadáa ẹ máa fi mú ọkọ tó kúná àbí kẹ́ ẹ máa fi láwọn yín ìwọ́tọ̀ bá dá pé ó rí kó pé ó fẹ́ yín. Orí sábà pé nínú tí ń dalé rútẹ̀ yìí fura mọ̀ yìí náà ṣe kí ni torí ẹ̀ ló sì fẹ́ yàwó ó ní mélòó tí wọ́n kà èyí tó máa jẹ́ ẹlẹ́kẹ̀jọ yìí máa ṣègbìyànjú láti jẹ́ kó fẹ́jú díẹ̀ kí tó bọ́ sọ́dọ̀ àwọn obìnrin. ẹlẹ́kẹ̀jọ wa ashiruhunna bil ma'ruf ṣẹlẹ̀ àṣìláàbù wa pàrọ̀kùnrin láṣẹ ó níyàwó rẹ̀ ìdílé yóò fi tò ashiruhunna bil ma'ruf ẹ báwọn ìyàwó yín gbé pẹ̀lú dáadáa kí ni ìtumọ̀ ká bóbi gbé pẹ̀lú dáadáa ẹ wò ó sì ilé tí ń dàrú yẹn ẹlòmíì kàn fẹ́ ìyàwó ni kò mọ ìyàwó tó fẹ́ tó o bá jókòó gidi ọjọ́ Ànábì wa Muhammad bá Ànábì ti báyàwó ẹ lò jẹ lédi ẹ̀ sí ọ kó o lè máa bọ́kùnrin tí bá obìnrin lò pẹ̀lú ìwà tó ṣe kí ni tọ́da Ànábì wa Muhammad ó wà ní ọmọ ọdún 49 years ó wá fẹ́ ọmọ 7 years ìgbà tó wá yá ọmọ yẹn wá kó délé níyàwó ìyàwó Aisha lọ́mọ 9 years wọ́n jẹ́ olú Ànábì sẹ́yìn fún Ànábì wà ní 51 òun wà ní 9 sẹ́yìn méjì yẹn sí kí ni ó jìnnà síra wọn ẹ̀wọ̀n kan ẹ̀wọ̀n bá Ànábì ti ń bá lò jẹ́ sọ́dọ̀ ẹ̀fọn. ìyàwó Ànábì sọ fún jọ́ọ̀nù pé Aisha mo ti mọ̀ ọ́ dáadáa mo mọ̀ wá rí tó o bá ń bínú mo mọ̀ tó o bá ń yọnu mo mọ̀ Aisha ni tí n bá ń bínú kílẹ̀ fi mọ̀ ó ní ó ní tí sọ̀rọ̀ kan sí méjì tó o bá ń bínú ọ máa pé wa Rabbi Ibrahim wa Rabbi Ibrahim àmọ́ tó o bá ń yọnu ó ní tí sọ̀rọ̀ kan sí kejì ọ máa sọ pé wa Rabbi Muhammad wa Rabbi Muhammad. ìtumọ̀ ẹni pé yọjú rẹ tó máa ń bá mi jà tó ń bá mi jà
ọmọ pé mo fọlọ́ tọ́lá Ibrahim búra mo fọlọ́ tọ́lá Ibrahim àmọ́ yóò nínú rẹ̀ bá dùn sí mi ọmọ pé mo fọlọ́ tọ́lá Muhammad búra mo fọlọ́ tọ́lá Muhammad búra ẹlòmíì kan gbéyàwó sílẹ̀ kò sílẹ̀ aká yìí nínú ẹ̀ tí ó fi mẹ́lẹ́tọ̀ ìyàwó ẹ̀ ọwọ́ àti tó nílẹ̀ rẹ̀ gbóná kò sí ní gbóná ọwọlé láì wọlé ìyàwó títí máa ń kí ọkọ̀ kí ọjọ́ tó wọlé ọyẹ pọ̀ mọ̀ pé kìnnìkan kan dùn ó pè ní pé ìyá sí bí ṣé ò sí ẹ̀ kí wa ọ̀dà kí mo wá sí fún ọ èyí ń dàgbà ju ìyàwó ẹ̀ lọ èyí ń lówó ju ìyàwó ẹ̀ lọ èyí ń sọlá ní ìyàwó ẹ̀ ọ̀ sọ̀rọ̀ àrẹ kalẹ̀ dédé ìyàwó rẹ̀ pé mo sì fún ọ wá ń bí yájọ sọ ó kí mi gbà mọ̀ wọlé ẹ̀ ẹ̀ náà ṣe mọ̀ pé kí sílẹ̀ tí wá sí gbàdé lọ iṣẹ́ wa dáa kí mo wá ṣe mo ń pè yẹn padà má bínú mo fẹ́ léètì mi ọ̀dà dáàbò má bínú mo ti dé náà. sẹ́yìn pàdé yìí mọ ìwà Aisha ẹ̀wọ̀n kan alẹ́bùwà Muhammad. sallallahu alaihi wasallam. ẹ má jẹ́ sọ yìí o torí rẹ̀ yìí mo fẹ́ sọ yìí kò sílẹ̀ yìí kò sílẹ̀ yìí àní kò sílẹ̀ yìí àní kò sílẹ̀ yìí. Allah Nàìjíríà náà. ẹ tí wọ́n ẹ ṣe sùúrù èyí mo fẹ́ sọ yìí báyìí náà ni ti ń bá àwọn ìyàwó rẹ̀ tí a bá pé méjì bí ti ń bá wọn lò papọ̀. àwọn àgbẹ̀ náà àwọn lọ́pọ̀ yìí. táwọn olórogún ni. àwọn olórogún wọn lọ́pàá kẹfẹ́. ẹ ṣe sùúrù ṣé tíyàwó rẹ̀ bá pé méjì ẹ farabalẹ̀ tíyàwó rẹ̀ bá pé méjì kí n sọ kìdìdì máa ń lọ bò ní bíyàwó rẹ̀ bá pé méjì mo fẹ́ kọ́ ọ mọ̀ pé àbọ̀ bá pé mẹ́ta ni àbọ̀ bá pé mẹ́rin kọ̀ kọjá mẹ́rin mo fẹ́ kọ́ ọ mọ̀ pé kó o lọ́n bíyàwó bá ti di méjì òun ni káwọn méjèèjì máa jó wọ́n máa jowú ni kọ́sọ́ bẹ́ẹ̀ dẹ́gbà sí wọ́n máa jowú ni ìyá kan ò lè dàgbà títí kọ́kọ́jú owó bí ìyá balẹ̀ wà yìí tó bá fi lè fẹ́ ìyàwó ni yóò ṣe kí ni ẹ̀tọ́ rẹ̀ ní ẹ̀yin òbí dẹ́ ń jowú eríire ni fún yín ẹ má jowú àjẹpara ni ẹ jẹ́ sọ fún yín gbogbo ẹ̀yin òbí dẹ́ ìjókòó lẹ̀ yìí obì kan obì ayé kò sẹ́ni tó lè dàbí ìyàwó Aisha ọ̀lẹ́ tó lè dàbí Hafsa ìyàwó Ànábì ọ̀sẹ̀ tó lè dàbí Ummu Salama ìyàwó Ànábì ìyá ọ̀kan àwọn ìyàwó rẹ̀ jó ẹwọ́ bó ti yẹn jó ẹ̀ Ànábì tó kọ́ ní wájú mọ́sálásí Mẹ́dínà Abubakar Umar Usman gbogbo wọn jókòó tì í àwọn abẹ́ jẹun àwọn alẹ́tọ̀ ẹ̀sọ́ fún ọdún lẹ́kùn adá iná wa o Ummu Salama dáná Ummu Salama àgbàlagbà ni òun náà dáná kọ́kọ́ mi fẹ́ jẹun bẹ́ẹ̀ láìsà náà gbogbo ìjẹ kan náà òun náà segin ni sẹ́wọ̀n bẹ́ẹ̀ dìde ti bẹ̀rẹ̀ òun ti segin ni òun bẹ̀rẹ̀ ìyàwó Ummu Salama lọ́kọ́ dáná tán lọ́ba kó jẹ kẹ́ olùwájú àná ní gbogbo ìkàlẹ̀ ìyàwó Aisha kàdá tẹ̀ lọ́dún náà má bọ̀ lọ́wọ́ gbé bí wọ́n ti ń bọ̀ tí ilé tí mo jẹ́ lọ́wọ́ yìí ọkàn fi ẹsẹ̀ gbá oúnjẹ tí Ummu Salama yìí ọbẹ̀ ẹsẹ̀ gbá báyìí dé oúnjẹ yẹn kọlu nìkan ọdún náà sí méjì bẹ́ẹ̀ ọwọ́ pé tiẹ̀ báyìí kọ́lá Ànábì ọ̀sọ̀ kẹ́kẹ́. sallallahu alaihi wasallam. Ànábì ọ̀sẹ̀ yìí. Ànábì kan ní ẹ bá má gbọ́dọ̀ fọ yìí abọ́yẹ fọ́ sí méjì Ànábì lè fabọ́yẹ kó ara wọn ó sì gbóúnjẹ tó bọ́lẹ̀ ń kó gbé síbẹ̀ padà ó sì ní tọ̀ ẹ súnmọ́ bí ẹjẹ́ jẹun. àwọn sábẹ́sì bọ́ síbẹ̀ wọ́n jẹ ti Ummu Salama nígbà wọ́n jẹ tí wọ́n jẹ ti Aisha náà àwọn sábẹ́ bọ́ lẹ́nu kékeré ní ṣẹlẹ̀ ó lànà bí wọ́n yẹn ju eléyìí nígbà ó ṣe sà tí wọ́n jẹ ọ̀tá nípa ìtọ̀ ẹ bá ń pe Ummu Salama àti fúlàmù àmì yàrá ìgbà nìtọ̀ Aisha oníṣà tọ̀ ọba kábọ̀ tó fọ́ sí méjì ọba ní ìgbà abọ́ yìí dáadáa ni Ummu Salama gbà wọ ìwà tí ò fọ́ ìwọ lọ fọ́ àwọn tó fọ́ yìí kú wọ̀ gbà ṣe mọ̀ pápá jọ́njọ́ wọn máa máa ń tọ̀ ìwọ Ummu Salama abọ́ tó gbé wá bí ọ̀fọ́ abọ́ tí ọ̀fọ́ náà gbé fún ọ̀padà yìí Aisha ìwọ kó ìtọ́fọ́ torí wọ́n ló ṣe kí ni àwọn àbí wá pé àlọ́ alẹ́ yìí kí ni tí báwọn ìyá yín ju ni alẹ́ yìí kí lọ́sẹ̀ rẹ̀ àwọn ìyá yín ṣe kí ni kọ̀ọ̀bá níbi lójijì bí àwọn tiẹ̀ bá ju owó lè sọ fọ́ kọ̀ àyè nílà káyìí nu èyí kọ̀ mi torí pé ṣe kí ni kọ́lé yìí jà torí ànábì ò torí ẹ̀jà ẹ̀jẹ̀ tó lé mi sí ànábì wa Muhammad ẹ wo ilẹ̀ yìí náà èyí tí mo fẹ́ sọ yìí náà fi bẹ́ẹ̀ sí ilẹ̀ yìí tí ó ti ṣe kọ́sà ewu ẹ̀ náà tó wà ẹ̀yẹ ìṣẹ̀lẹ̀ yìí náà ẹ wo ilẹ̀ Yorùbá ní àwọn ideology kan tí ọba ṣẹlẹ̀ ọlọ́wọ́ bá mu ara kó bóbi yẹn lò dáadáa wọ́n sọ pé ẹ má fọ̀rọ̀ lóbi ọ̀rọ̀ tí a bá fẹ́ sọ tí a bá fẹ́ ṣe inú ìyẹn náà irú ìròyìn wo nìyẹn ìròyìn tí ọ̀dà tí máa ń múlé gbóná yìí
ìwọ tó fẹ́ kílè ló tutù ìyàwó rẹ náà ní onímọ̀ràn rẹ tó dáa jù kọ́nà ọba yẹn ìyàwó rẹ fún ọ. ẹ wo Ànábì lọ sí Hudaybiya nígbà tó débi Hudaybiya àwọn ará Mákà ní torí lọ Mákà ní àyè tó dé níjẹ́ Hudaybiya àwọn ará Mákà wá ní Muhammad ò gbọdọ̀ wọlé àwọn sàbẹ̀ wá ní àwọ̀ Mákà àwọn eléyìí tó wà ní Mákà yìí kèfèrí ni wọ́n níjọ́ tí wọ́n ń jẹ́ kèfèrí níjọ́ náà jọ ń jẹ́ kèfèrí aburú jù wọ́n lọ àti wá di mùsùlùmí nísìn àwọn wà ní kèfèrí ìmọ̀lì ti dé àyẹ̀sẹ̀gbẹ́ wọn á lọ bá wọn àyà wa sọ̀kalẹ̀ pé ìwà Ànábì dúró síbẹ̀ ọ̀gbọ̀n sí kíni Ànábì wa sọ fáwọn sábẹ́ pé tọ̀ ọlọ́ni á máa lọ o ọlọ́ni ká padà sí Mẹ́dínà àwọn sábẹ́ wá rí ọ̀rọ̀ bí ẹni pé àwọn kèfèrí Mẹ́kà sáré fi sí àwọn ọ̀dọ́n Ànábì wa wà ní wàhálà ó pé àwọn sábẹ́ yẹn kọ́ àwọn lọ ọlọ́run sọ ayé àkàlẹ̀ pé káwọn má sí kíni ìwọ̀n dàgùn ní wọ́n jáde wọ́n wà ní wàhálà ìyàwó ẹ̀ wá pé òun sọ́lá máa ní Rasulullah kí ni sí ọ̀tọ̀ náà gùn kí ẹ máa wo obìnrin lé o lóbi já sẹ́ni tó gbà mà lọ́wọ́ ìtọ́ da ìyàwó rẹ̀ nígbà máa wáyé ẹni bá wo sẹ́ mọ pé ìyàwó rẹ̀ àjẹ́ yóò fẹ́ dálé rẹ̀ lóye ẹni sọ mọ pé ìyàwó rẹ̀ ọ̀dà òun gan ló fẹ́ báyé rẹ̀ jẹ́ òun gan ní múlẹ̀ rẹ̀ gbóná bùn sọ́lá máa wá bí Ànábì lè pé ya Rasulullah kí ni sí ọ Ànábì níbẹ̀ yìí Ọlọ́run ní ká padà àwọn sábẹ́ làwọn wọ ọwọ́ ni Muhammad olè tó kó ti mú yìí sórí gbogbo àwọn sábẹ́ tó wù pátápátá ìfẹ́ rẹ ní dààmú wọn ń wò pé tó wù ọ́ ni pé kó wọ Mákà kó ṣẹ́gun wọ́n wá fẹ́ dúró tí ọ lórí ikú inú rẹ ló ṣe kí ni kó lè dùn ní ọmọ tó ṣe ó ní kí n ṣe ìyàwó mi ó ní wọ́n wọlé ara mi tó gbé bọ́ọ̀lẹ̀ orí rẹ fa ẹran tó mú lọ́wọ́ pa kò mójú tó kọ́ ọmọ oúnjẹ sẹ̀rẹ̀ alẹ́ ní kí n ṣe bẹ́ẹ̀ àbọ̀ bá ti ṣe bá máa wò wọ́n ìfẹ́ ẹ̀ náà nípa wọn lọ alẹ́ ìbá wọlé lọ́ba bọ́ọ̀lù àbíkalẹ̀ lọ́ba fárí lọ́ba jáde lọ́ba pẹ̀rẹ̀ làwọn sàbẹ̀ bá ní alẹ́ ìfẹ́ ti fárí ọmọ ní bọ́sọ̀ ọmọ ní pẹ̀rẹ̀ kálukú bá ń bọ́sọ̀ wọn bá ń pàrọ̀ aṣọ wọn bá ń fárí wọn bá ti wọ́pẹ̀ ẹ dákun ta ló fà lẹ́bi mọ́nà tó fi ṣe kí wọ́n máa gbọ́dọ̀ sáfẹ́ ìyàwó ṣe ẹlòmíì wá fi kọ́ odidi ilé sí Nàìjíríà ìyàwó rẹ̀ ọgbọ́n kankan ọwọ́ ilé rẹ̀ gbóná níjọ́ tó bá gbọ́ yóò bọ̀jà ọwọ́ làwọn mọ̀lẹ́bí ló ní ma sọ fún mọ̀lẹ́bí wo ló súnmọ́ tó yàwó ti bímọ fún ọ mọ̀lẹ́bí wo ló súnmọ́ tó yàwó rẹ ti bímọ fún ọ tẹ́jọ́ fún tẹ́lẹ̀ ọwọ́ àṣetán ọlọ́pàá gbé ọ ọ̀ràn tí gbàtí wọn náà ti ṣe gbogbo lé sí Nàìjíríà tó jọ gbó ọ̀ràn tí gbogbo ọkọ̀ dá tó gbígbé yé rẹ sọ́yẹ kó gbígbé yé ànábì ọ̀gbọ́dọ̀ gbẹ̀yìn àwọn ìyàwó tiẹ̀ ara kẹ́ẹ̀ṣẹ̀ dáadáa sí wọn òun ni pé wò agbọ̀ ọkùnrin ní máa ń pè ìyàwó ẹ̀ lóko agbọ̀ ọkùnrin ní máa ń ṣe kíni Ànábì wa Muhammad ẹ wo bí mo ti ní ojú eré rẹ jìnnà sí Aisha kì í pè Aisha kí ni máa ń pè ya Humaira ọlọ́mọ yìí kékeré àbí kọ́ ní ya Aish olùbásẹ̀lẹ̀ mi sọ́ni tó ti wà yìí ọba níyàwó ọ̀wọ́ kọ́tọ́ da ọmọ bíi ṣe kíni ìyàwó rẹ tó dàgbà ń náà ìyàwó rẹ ti dàgbà ó ti dàgbà ń kó lọ́wọ́ pé ọ̀rẹ́ kẹlẹ́ wà bó ni. nígbà yà á kiri ọ̀rẹ́ kẹlẹ́ wà lọ́wọ́ pé ó lè sọ wá pé ó lọ́ọ́ bí ẹsẹ̀ ẹtì ẹ̀ tó ní tiwa rò. ọkùnrin grandma àbí ìyá àgbà wọ́n pè é ìyá àgbà. ìyàwó rẹ ni ìwọ náà ló tó fi darúgbó lọ́dọ̀ rẹ kọ̀ọ̀kan sí kí kọ́kọ́dọ̀ gbó ara kó sí ara ẹ wo ara dára pẹ̀lú obìnrin ẹ̀yẹ kọ́ yẹn mẹ́jọ wọn gbó ọbẹ̀ kọ́ni lọ́kàn ẹ̀fọwọ́ dìtì ẹ̀ mẹ́jọ wọn sí kí ìyá ẹ̀fọwọ́ dìtì. nínú tíṣẹ̀ yá sáà kó pàmìtì tó pàmìtì fọkùnrin gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá sọ fún ìyàwó rẹ̀ tí ilé yóò fi tutù ọkùnrin máa sọ yìí ẹ̀yẹ kọ́ yẹn lọ́kàn sórí tó bá lọ ibiṣẹ́ tó bá ń darí wọ̀ wọ́n kàn páàkì lọ́wọ́ àti òwúrọ̀ máa ṣe wáyé pé owó bá ń dúpẹ́ kí ló dé kí ló wá sí owó ọlọ́mọdé ọ̀sẹ̀ rẹ̀ yìí ti ń fura láti yóò yẹ pé kó o ti ń ṣàdúrà yẹn àdúrà yẹn ti ń gbà o àdúrà tó ń ṣe sórí bí mo ti ń bọ̀ ibiṣẹ́ lọ́dún tí mo bẹ́ẹ̀ ní ọ̀rẹ́ báyìí ní ìmọ̀ nǹkan náà wọ́n kàn gbé fótó rẹ̀ síwájú báyìí wọ́n kàn rí pé wọ́n lè wáyà ìjẹ́ kí n kí wọ́n wáyé mọ́ kàfé lásìtì yóò ní èyí pẹ̀lẹ́ tí wọ́n wọlé níbi àdúgbò ti di tiwa àdúgbò yá. Ilé yẹn ti mú wọn.
àdúrà ti gbà wọ́n ti padà gẹ́ẹ̀tì wọn làkìrí. Ànábì náà ọ̀rọ̀ kan bẹ tẹ́ ẹ bá sọ kì í ṣe lọ irọ́ ni Ànábì irọ́ ni ṣùgbọ́n kì í ṣe kí ni. Ara ìlọ̀rọ̀ tí ọkùnrin sọ fún ìyàwó ẹ̀ tí lè lẹ́bí ṣe kí ni. Omi tutù. Ó máa sọ̀rọ̀ fún tí mo lọ́wọ́ dùn. Ó sọ fún pé wọ́n àwọn ti ẹ̀já ìlú yẹn nìkan wá ní ìwé ẹ̀yìn ọkọ̀ ọ̀pọ̀ sọ̀rọ̀ ní kíni. Mo ní láyé rẹ̀ mọ́tò bá mi sọ̀rọ̀ obìnrin náà láyé wọ́n bá mi sọ̀rọ̀ ìdìbò sọ̀rọ̀ náà bóun ní kọ́jú mi tó ìkẹ́yìn tó máa sọ̀rọ̀ obìnrin náà. Wàláhì tàláhì ìsọ̀rọ̀ ìdẹ́sẹ̀láwà tí ẹ bá ti jẹun wọlé báyìí bí ìgbà tí wọ́n lóògùn àlàáfíà fún mi. Allahu Akbar. Sọ̀rọ̀ ìtọ́wọ́ àwọn yàrá yóò dé àdúpẹ́. Alhamdulillah. Ọlọ́run ṣàánú wa lọ́wọ́ wọn. Adúpadà borí wọn. Ẹ dàpọ̀ bó tọ́ wa ń ṣe báwọn bó ló lọ́wọ́ ṣe. Lórí wọn lọ ní. Kí ló lọ́wọ́ ṣe. Yóò máa tutù. Tí wọ́n bá kọ́ pé ọlọ́pàá mọ ọlọ́pàá kò ní dáhùn lóde kí ẹni tí ó ní ọlọ́run lẹ́yìn ni ọlọ́pàá ní ìdòdì mọ́wọ́ mi di tẹ̀ ẹ́. Onílé táwọn ń sáré kọ́ wọ́n tẹ̀ ọ́. Àwọn ẹ̀kúnlẹ̀ máa kọ́ wọ́n tẹ̀ máa sọ́bi dògbà ní gbogbo òdu kan. Ọwọ́ sì tọ́ tẹ̀ ìwọ náà máa sọ fún wa bọ́wọ́ sí kí ni. Wọ́n tẹ̀lé tẹ̀lé ìlú ìdókòó jẹ́. Allah. Ara gbogbo yìí ti ka yìí ara kó sí dáadáa pẹ̀lú kí ni. Pẹ̀lú obìnrin ni tọ́jẹ́lẹ̀ kejì mo fi ní yóò gùn díẹ̀. Sẹ́yìn kì í ṣe ní ọkùnrin burúkú níyàwó rẹ̀ ọ̀ dáná kalẹ̀ tó sọ pé lọ jẹ tiẹ̀ ìsọkùnrin ni. Ọkùnrin lè máa ń báyàwó ìjẹun ni. Ànábì wa Muhammad bí àwọn ìyàwó rẹ̀ bá dáná kalẹ̀ ìyàwó Aisha sọ fún wa pé òun àtànẹ́bì ẹ̀wọ̀ ìjẹ́rí ànẹ́bì ẹ̀wọ̀ Aisha ọlọ́wọ́ ọjọ́ máa jẹun náà abọ́ kan náà. Ìyàwó Aisha ní òun wà wọ ẹran tó bá tóbi dáadé òun wà mú òun wà jẹ yọ wà kéegun òun wà sọlẹ̀ ọlọ́ ànẹ́bì wà gbé egun yẹn báyìí yọ máa jẹ egun yẹn yọ máa gbẹnu síbi tóun ti gbẹnu kúrò. Ẹ̀wọ̀ kan wọ́n jọ ń jẹun níbo tọ́ba wa jẹ egun pàdé yọ máa pọ́n Subhanallah tí wọ́n náà bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ ilé òní segin ni onígbọ́n náà bọ̀tì ìyàwó dáná kalẹ̀ ìjọ ìjọ dáná fún ọmọ nù ọ dáná kalẹ̀ ọwọ́lé bàbá mi náà wọ́n sọ I'm very tired ọkàn tún kí ní ẹ̀rọ kan lọ sùn inú rẹ̀ ò ní dùn dàgbé kó ṣe wàhálà wọn dáná ọwọ́ adé lọ sùn tí ọba ní ìtọ́jú ẹni sí lọ sùn ilé ti bẹ̀rẹ̀ sí dàrú ẹ̀yìn làwọn àgbàlagbà sọ wọ́n ti yá ibì kan àmì wọlé wá òun àtàwọn ìyàwó rẹ̀ yóò ṣe kí ni wọ́n tó jẹun bóòlù wọ́n sì ń jẹun kí tó wọlé tó ní jẹun lọ́rọ̀ ìyàwó rẹ̀ ara àwọn tí ń fa wàhálà tí yóò fi ṣe kí ni tóbi bá jóbi ikú gan tó ń bá ń bá wùwà tí mo wù yìí yóò padà lóbi eré kóbi ojóbi ikú gan ìwà tí ń kọ èyí tó o bá wù pẹ̀lú ìyàwó tó jẹ́ ìyàwó ikú gan òun tó padà lónú pé ọkùnrin yìí mà ṣe kí ni onífọlọ́pàá ní ọjà dé ilé ìwọ náà dá wọn bí ọlọ́pàá ilé ọkì Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ẹ wo ẹ má dààmú ara yín sẹ́ra àwọn obìnrin tí a fẹ́ bí wọ́n ti rí ni wọ́n rí yìí wọ́n yàtọ̀ pọ̀ síra wọn Ọlọ́run fi àdánwò sára obìnrin mi bí ọmọ ràn mí sọlá mi wò tọ́wọ́ wà lára ìyàwó rẹ ọ gbàgbé ẹni bí ọ̀sáré wò ọ gbàgbé ẹni bí ọ̀sáré ọ máa sáyé lọ ọ gbàgbé àgbèwò yẹn obìnrin mi kò sí okérèmù tó lè fi para yọ máa ràn mí ìyàwó Aisha sọ fún wa olówó máa ṣe nǹkan oṣù lọ́wọ́ báyìí tí àgbẹ̀ tó fi máa ṣe nǹkan oṣù ó máa ní ọlọ́ ó ní sílẹ̀ bẹ́ẹ̀ ànẹ́bí ó sì máa gbé rí òun tàbá yìí òun ọmọ bá tó ń rẹ̀ sí sáà ànẹ́bí ò gbóòórùn ni ó gbóòórùn ìyàwó rẹ̀ mára ní òjò sọ pé súnmọ́ òun ìní sọ bẹ́ẹ̀ fóbìnrin nínú bá gbóbìnrin lò dáadáa pápá lò dáadáa ẹ jẹ́ sọ fún yín tóbi bá dá síbi kan yóò kù síbi kan obìnrin ní ìdá síbi kọ́ dáná obìnrin ní ìdá síbi oorun obìnrin ní ìdá síbi kó tó lè ṣe sórí ibi tó kù sí tí ọ̀dá sí ọ̀ràn lọ́wọ́ ni o ìyẹn wọn gbọ́dọ̀ dìjà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. wọ́n bí ìyàwó Aisha lè gbé kó o ní ṣe lé pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ ìyàwó Aisha ní Ànábì máa fa abẹ́rẹ́ rán aṣọ kọ́dà yìí máa dáná tí máa fáwọn jẹ kí ló ń tún lé ìyàwó rẹ̀ lọ́tọ́ wa ní láfíríkà fún irun obìnrin lọ́wọ́ nínú sẹ̀rí àwọn irun obìnrin lọ́wọ́ sọ láfíríkà tó ti wà ní tí wọ́n ti ṣe ń bẹ̀ fún ọ̀bá sẹ̀rí àwọn láfíríkà náà bí wọ́n ti ń lo obìnrin náà sẹ̀rí òní wọ́n lò bẹ́ẹ̀ sẹ̀rí abẹ́ká obìnrin lọ́wọ́ Ànábì fi òwú ní babẹ́lẹ́ òwú náà sọ fáwọn ìyàwó rẹ̀ Ànábì sì ń dáná ní ṣe búrẹ́dì àti ẹran ní sún yín fáwọn ìyàwó rẹ̀ wọ́n gbà wọ́n jẹ́ bí
máa ń dáná fún mi táwọn ẹbí yẹn dáná fáwọn ìyàwó yìí kí ló ṣe wọ́n tó wà ní áfíríkà yìí ṣe báwọn ṣé bàbá wa dé òbúrọ̀ fẹ́ kí n máa dáná fún ìsìláàmù jẹ́ ní o fún lóúnjẹ kọ́ dáná fún ara pé yẹn da pẹ̀lú ìyàwó ẹ̀ ṣe rí ìyàwó tó fẹ́ má lè ti pé kò ní bá ọjà obìnrin máa bọ́kùnrin jà náà ọkùnrin tó dáa jù lọ́kùnrin òun lọ́kùnrin tí ìyàwó rẹ̀ kú tí ó sọ̀rọ̀ ẹ jẹ́ ìpìlẹ̀ kékeré kan fún yín ẹ̀yin ọkùnrin yẹn lọ mú sọ̀rọ̀ ẹ bá fẹ́ kí ni yín tó ọ̀rọ̀ pé mo fẹ́ sọ 100% gbàgbé ẹ̀ bẹ́ẹ̀ ni nínú Al-Qur'ani ọlọ́ni àbíjáde kọ̀ wá mú náà ọkùnrin ló gbómúléró fún nígbà tí mo tẹ̀sí ìfẹ́ tú ìtumọ̀ gbómúléró ó ní kò túmọ̀ pé lágbára lórí ẹ̀ ó ní tí a fi pẹ̀lú gbómúléró ni pé ọkùnrin yóò lè gba láì fi gbogbo obìnrin mára tí yóò fi tò ọkùnrin yóò gba láì fi gbogbo mára tí yóò fi ṣe kíni tí yóò fi tò bàbá kan bẹ bí bàbá lọ jẹ fún wa ẹ mọ̀ kọ́ ara jọjọ wọn máa fẹ́ ṣe total control lórí obìnrin lẹ́gbẹ́ tó kọ́ bá dún ìyàwó máa ṣe kíni bàbá yẹn wá ló fẹ́ ìyàwó kan ó ní ìyàwó yẹn wá gbóró ó ní ọlọ́wà lè bẹ́ẹ̀ bu lóbi jásípẹ́ yẹn ọkùnrin lọ ní ṣe sùúrù ìyàwó mi bú mi ò sínú iṣu tí bàbá bú ọ̀tá ló fẹ́ bú yóò bú ọkàn máa wọlé náà ni ọba agbọ́dọ̀ lọ́wọ́ abẹ́ ìgbé kó ní kí lájẹ sùn. kò ní túmọ̀ ọkùnrin gidi ìyàwó mi bú mi ò sí gidi kò ní túmọ̀ ẹ wà l'Amẹ́ríkà ẹ wà lọ́dọ̀ ẹ wà Nàìjíríà àdìkẹ́ wà ní Islam ọ̀rọ̀ ẹ̀sìn nípa yín sọ nígbà wà lọ́wọ́ bí o ọ̀rọ̀ ẹ̀sìn nípa yín ọkùnrin sọ bàbá yìí nígbà tó wá fẹ́ ìyàwó yìí ọwọ́ lè bẹ́ẹ̀ kú ó ní tọ́wọ́ wá ń bú wọn òun náà wá ń segin ni òun náà ń bú tọ́wọ́ bú òun bú tọ́wọ́ bú ó ní jọ́ kan wá bú òun náà wá ń bú bàbá kan wá jáde wá lẹ́kẹ̀jì lọ́wọ́ ní à lágbájá tó kíw ìyàwó wa ń bọ̀ wá ń bú mi àlọ́ òtí gbẹ́ onídùúró fún ọmọ kékeré ní sí ọ wọn lọ́wọ́ á dùn bí ọba yẹn ti bá olùwọ́ kí òun fẹ́ fi ṣẹ́gun obìnrin yìí o ẹ wo làákà yìí táwọn ènìyàn ń lò ó nígbà tó yá tó dijọ́ kan lọ́wọ́ tó dùn àti ẹ̀ lọ́wọ́ tó bẹ̀rẹ̀ ewu ó nígbà tó wá bẹ̀rẹ̀ ewu yìí wá ń bù ewu ó lóun wá dágbà yìí pé òun kó tó wá parí ìjà kúrò òun kọ́ ọlọ́ta wà wá bù nígbà tó wá dalẹ̀ òun wá ka owó wọ́n wá ní alábàjá wọn ẹ̀hẹ́ kí ló tó dé wọ́n wá ní sọ́mọ́ bí àtàrọ̀ mi ti wọ́ sẹ́ ní ẹ̀fà sí látàrọ̀ kọ́ bá dalẹ̀ ìgbó ìdé mi ó ègbú mọ wọn iṣẹ́ rẹ tó ṣe ó ṣe dédé iye báyìí gbà ọlọ́wọ́ ní àpò tí mà owó wọn láti bá kó ọlọ́jà wọn yẹn lọ onígbà tó dijọ́ kejì tó tún jí lárọ̀ ó wò pé ọ̀hún bá owó wọn lọ́wọ́ tó bẹ̀rẹ̀ jọ kejì ọlọ́wọ́ ṣe fa ọwọ́ ju tàná lọ ọlọ́wọ́ tó wá péjọ kejì òun wá fi kó owó pé ní àná iṣẹ́ kò ní ju ti owó yìí náà ju tàná lọ ọ̀yà olóòtú ló fún mi lówó banko olóòtú gbà olóòtú òdìjọ́ kẹlẹ́ lọ́wọ́ tó wọ pẹ̀lú olóòtú ti wá bẹ̀rẹ̀ kó o tó darí àṣùfà mi ti tó lè mú òun darí báyìí yóò wọ sẹ́ pẹ̀lú mi ó lè jọ wá kúrú ní pé kò tó wá yóò wọ jáde ó tún wá tilẹ̀ kúrò náà wá fara balẹ̀ wá jòkó látàárọ̀ fà gbàdé fi ń pa òun lọ dí àrùn wà nǹkan jẹ ó tún kó mọ àgásáàdì tó kò lóun ó kírun onígbà wá di ẹ̀yìn ìṣáyè òun tún wá wọlé tó ń tọ́ ìwé òun tún wá kó owó tó ju ti àná lọ òun wá ìyá alágbájá iṣẹ́ tòun ju ti jẹ ta ti ti. náà múra sí lójoojúmọ́ ni. ọlọ́wọ́ ni èyí tó ṣe fún mi ọ̀fẹ́ pàtó jẹ́ òun náà lè mọ̀ ọwọ́ ń fún un lówó ìtumọ̀ ẹni pé kọ́lọ̀ wo bíjà rẹ lóun rí kọ́lọ̀ bá bíjà rẹ yọba tó jẹ́ ọ̀fẹ́ pàtó jẹ́ òun ò gbogbo mọ́ o láàbùn ní òun ò sì jẹ́ kú ọmọ owó àná àti jẹta yìí gbà òun ò gbà mọ́ oníṣẹ́ kú lòun ṣe pẹ̀lú rẹ dáadáa lójú parọ́ ọlọ́wọ́ wa bíjà rẹ kọ́lọ̀ bá wa bíjà rẹ yọ ọ̀run lè mọ̀ dáàkú kọ́lọ̀ wa kúlẹ̀ wa bu ẹkú fèrèjì òun wá ní owó bínú òun ọjà òun ọ̀nà fún ọlọ́wọ́ ìní òun ọ̀fẹ́ kí wàhálà ọlọ́wọ́ lòun ṣàdókè látò nínú owó tó bọ̀ jà mọ́ wọ́n nínú ìyàwó táwọn gbàgbé láyé ọ̀kan ìyàwó náà ẹ dàpọ̀ kí wọ́n fi gbà wá gbówó rẹ̀ sùúrù ìṣẹ̀lẹ̀ anabiwa Muhammad ó ní ìsáwùsùn mi nìsa yìí káyà ó lè yẹ ọkùnrin máa tọ́jú àwọn obìnrin dáadáa fa innahunna khuliqna min dil' ó ní wọ́n dá wọn láti di ẹ̀fọ́ kàá
ẹgbẹ́ tàwa tí wọ́n ti dá wọn yẹn èyí tó wà lókè tó wọ́n jù ni wọ́n fi dá wọn tẹ́ ẹ bá sọ pé ẹ fẹ́ nà kó sírẹ́tì ẹ sì kí ni ẹ kàn ìtumọ̀ ẹni pé ìyàwó rẹ̀ ò pé tọ́kọ wa lọ fẹ́ kọ́ da ju gbòbí lọ ó sì ìyàwó léṣe ìyàwó pé ó ní mélòó tí mo kà ní sìn kọ́ da ilé yìí dúró mélòó mo ní mo fẹ́ kà 8 ó ti pé àsìkò sì ti lọ báyà wà fi tàwọn òbí sígbà mí. wọ́n ní sẹ́ka fi ti yí sígbà mí. ẹ̀gbọ́n àbùtí yí sígbà mí. ká sọ kí máa sọ lọ àtọ̀ ẹ̀yin obìnrin sẹ́yìn mélòó mo ní mo fẹ́ bá yín sọ sẹ́yìn tí bá bá yín sọ méjì gan tó ẹ bá nílà ká ìdè nìkó ọlọ́run yọ̀ lẹ̀ sẹ́yìn gbogbo tọ́lọ̀ ń ṣe lófin ní sísítẹ̀mù mo ní mo fẹ́ ká mẹ́jọ ni mo kà lè ọ̀dà mi lójú tẹ́ ẹ bá lu méjèèjọ yìí pẹ̀lú bí ẹ gbà lóbi yín ẹ̀yin obìnrin òfin tí yín lágbàá ju tiwọn lọ gbogbo òfin tá a kà fáwọn yìí nìsín bí wọ́n bá ṣe bí wọ́n ò ṣe bí wọ́n bá ṣe wọ́n gbà dáadáa wọ́n wà lìjẹ́ náà tí wọ́n ò bá ṣe wọ́n jẹ ìyà wọ́n padà wà lìjẹ́ náà ṣe àwọn òfin tí yín ní agbára ọlọ́gbára náà o àwọn òfin tí yín wá so papọ̀ mọ́ náà débi pété ẹ̀ bá ṣe rìsọ́ọ̀tì àìsè fún yín iná ọlọ́wọ́ bá ní. àkọ́kọ́ òfin tó ń fún mi sọ́kọ rẹ̀ gbogbo ọjọ́ òbí lábẹ́ ọkọ wọn fẹ́ ọwọ́ lé pé ìyàwó rẹ̀ ọgbà sàdáàkì wọ́n so ìdílé ọgbà sàdáàkì ó di ìyàwó pèmí ìyàwó lágbájá ọlọ́run sọ fún ọ pé àkọ́kọ́ òfin mi lẹ́yìn rẹ ni pé tẹ̀ láti ọkọ rẹ̀ kí la pè láti ọkọ àwọn obìnrin kaláyà ní ìdúwà Muhammad wọ́n lọ lé bá ní Muhammad wọ́n ní ya Rasulallah inna awulahi rijal àwọn ọkùnrin rí tí a bá lọ sí jihad wọ́n kú sọ wọn darí wọ́n wà ní Jánnà àwa obìnrin iṣẹ́ wo la ṣe táàbì wà ní Jánnà tí ó dàbí àwọn ọkùnrin tó lọ sí jihad Ànábì ní abúlégì kúndà mẹ́lá kí ti ní nìsa ẹ̀yin obìnrin jẹ́ wá bá mi yìí ẹ bá ń sọ fún gbogbo obìnrin tó kù pátá ẹ bá ń sọ fún wa pé ànàtọ́ àtà àzíwájì kùnà ìtẹ̀láṣẹ ọkọ yín kọ́kọ́ yóò pàṣẹ lé yín lẹ́ni kó kú bẹ́ẹ̀ táàdì ló dáríkà ó ṣe déédéé kẹ́yìn náà lọ jẹ́ àbùjẹ wà jẹ́ náà ni nígbà tó ọ̀rọ̀ yóò parí ọ̀rọ̀ yẹn nípa ilẹ̀ dẹ́rù báyìí ọwọ́ ni wọ́n kọ̀ ní ló ń bí kọ́ńdà máa ń yẹ fàálù díẹ̀ níbẹ̀ yóò bí ní ó lè ṣe nígbà tá Ànábì wa Muhammad tí ń sọ fún àwọn obìnrin tó wà láyé tiẹ̀ tí wà yìí tójú wọn sọ̀kalẹ̀ tí bẹ́ẹ̀ lọ́wọ́ wọn ju tiẹ̀ lọ tá Ànábì sọ fún wọn pé díẹ̀ nínú ẹ̀yin obìnrin lè ṣe ìjẹ́ díẹ̀ ń wà láàrin tí ọlọ́mọ ìjà sírí burúkú eléyìí burúkú obìnrin yìí tẹ̀lé sí ọkọ olórí bú obìnrin yìí tẹ̀lé sí ọkọ olórí burúkú obìnrin lọ́kọ́ pàṣẹ fún tí o ní a ìwọ náà ti sọ̀rọ̀ pírọ́blẹ́mù tiẹ̀ nìyẹn. Ànábì wa Muhammad ọkà quality mẹ́rin tó bẹ fi wà Jánnà ó ní ìdásọ́lá láti lè má àtúkàmsà ha tó mi má kí wákàtí máa wẹ̀ kọ́ bá pé dáadáa wà sọ́ọ̀mà ti ṣáàrà ha tó wá gba Ramadan tó pé quality di mélòó ọwọ́ ni wà á fi dọ́tí fáríjà ha tó wá sọ abẹ́ tí ò ṣe sì náà ó di mélòó ọwọ́ ni wà á tọ́ àti záwùjà ha tó wá tẹ̀ láti ọkọ rẹ̀ ó di mélòó Ànábì ní tó bá ṣe mẹ́rẹ̀ nìyẹn kí ni làlá ha yawm al-qiyamah tó bá di jọ́ al-qiyamah wọ́n sọ fún pé udkhuli al-jannata min ayyi abwabi al-jannati shi'ti ìwọ́n má bìrì yìí máa wà al-janna lọ ọ̀nà tó bá ti wọ́ ni kò gbà wọlé mo fẹ́ bí ọ léèrè o lè má kí wákàtí márùn o lè má gbára dáa o lè má ṣe sìnà kọ sọ́bẹ̀rẹ̀ ọkọ tó ní fún òkú níjọ wà al-janna ọkọ tó pàṣẹ fún ọ tó gbà wọn tó gbójúlé kọ́ fọlọ́pàá tírẹ̀tì ẹ̀ sórí tó gbójúlé o òfin tó gbójúlé o òun yóò sọ ọdọ mọ́ná tó gbà kó tírẹ̀tì ẹ̀ pẹ̀lú ọlọ́pàá tó sọ pé jòkó bẹ̀rẹ̀ tó ń mọ̀ tó ń mọ̀ fọlọ́pàá lé òun ìtumọ̀ ẹni kò ṣiṣẹ́ ẹ̀ náà ọ̀pálẹ̀ má ti wọ náà ìtumọ̀ wà rẹ̀ ìwà tó ń yẹn kọ́ ọ̀pálẹ̀ mọ́kọ́ náà ń wọlé ti náà rẹ̀ ọlọ́run náà rẹ̀ mọ́ fẹ́ ẹ̀ gbọ́dọ̀ àlẹ́ kíkà ni
ó ní kọ́ gba wákàtí márùn-ún ànábì wa mú wákàtí márùn-ún ó fi ṣe déédé àṣẹ ọkọ ó máa wẹ̀ Ramadan ó fi ṣe déédé àṣẹ ọkọ ó mú kóbi ó fi pèsè sí náà ó fi ṣe déédé àṣẹ ṣé wákàtí márùn-ún fúyẹ́ ni bí wákàtí márùn-ún ò ti fúyẹ́ yẹn bẹ́ẹ̀ làṣẹ ọkọ náà ṣe kí ni báwo ló ti fúyẹ́ tí gbogbo wa ń kú lọ́tọ̀ yàwó yìí àbáwẹ̀ kó bíbí lẹ́lẹ́ yìí àbẹ̀ kó bíbí yòókó àwẹ̀ náà kú lọ́tọ̀ yẹ yìí bí ò ti fúyẹ́ yẹn bẹ́ẹ̀ làṣẹ ọkọ fúyẹ́ obì tí ń ṣe fantaga tí ń ṣe aṣẹ́wọ́lá bí ọkọ sómi yẹn bí ò ti fúyẹ́ kó mi má ṣe sì ná táàbù bí lélẹ́yìí tí ò ṣe sì lábẹ́ ọkọ yìí bẹ́ẹ̀ ni kọ́tẹ̀ láṣẹ ọkọ náà bẹ́ẹ̀ ló fúyẹ́ ẹlòmíì sì ni yóò ní kíni Ọlọ́run ní pé ìdálẹ̀ ọkọ mi ntọ́ba òbí mo lè fojú ẹ̀ yìí sórí àyèdálẹ̀ tó ọ̀dálẹ̀ rẹ̀ tó ṣe sì náà kò túmọ̀ kọ́ máa fojú ẹ̀ gbolẹ̀ torobìnrin ní èsì sinau àwọn gbà pé òun gbà pé òun ti ṣe sinau àtọ́kọ̀ òun lòun fi ìtumọ̀ yìí kò ní wà ní jẹ́ náà tí o gbogbo wa kásá yìí gbọ́dọ̀ sọ pẹ̀lú ní ìwọlẹ̀ tí sẹ̀rí àwòrán ni ẹ̀yin ẹ̀ ń jẹ́ mùsùlùmí ẹ̀ ń borí ẹ̀ ń lọ mọ́sálásí ẹ̀yin kí ẹ̀ ń gbàwẹ̀ ẹ fẹ́ bànújẹ́ ẹ fẹ́ báwẹ̀ jẹ́ ẹ fẹ́ bá sàká jẹ́ ẹ fẹ́ bá sàrà jẹ́ pẹ̀lú ẹ̀jẹ̀ láti ọkọ ọba tó ṣòfin ló ṣòfin àti ọkọ ọba tó ṣòfin àwẹ̀ òun ló ṣòfin àti ọkọ ọba tó pàṣẹ láti sìn náà ló ṣòfin kọ́ láti ọkọ wọlé tí wọ́n á ní kí ẹ má tẹ̀lé láti ọkọ ẹ dá ọkọ má ti hàn kẹ́kẹ́ ẹsẹ̀ sùúrù ẹ má hàn kẹ́kẹ́ níbo ẹsẹ̀ sùúrù níbo ló ti ní kọ́ má tẹ̀lé láti ọkọ àyè tẹ̀lé láti ọkọ yóò gbọ́ mi ní wọlé ọlọ́run gbogbo àwọn ilé tẹ̀lé láti ọkọ ni wọ́n gbà yín nímọ̀ lẹ́yìn ibi tẹ̀ gbọ́ mi ní tẹ̀lé láti ọkọ bọ́kọ bá ṣe ha ẹjọ́ jẹ́ ha tọ́ba ní náà ẹ sọ pé náà tọ́ba ní rárá ẹ ní rárá òdìmí ní àti ọkọ làkọ́kọ́ obìnrin tí ọba tẹ̀lé láti ọkọ ẹni mọ sọ tipátipá bọ́yá ní wà jẹ́ nọ lọ fasọ́ọ̀lẹ̀ ha tó kárí bọ́yá ní wà jẹ́ nọ lọ òdìmí ní ọ̀rọ̀ kejì tí ìbá yín sọ àwọn obìnrin bàjẹ́ wọ́n máa ń dúró dọ́kọ́ tó bá sẹ̀ wọ́n díjọ́ tí ọ̀fẹ́ súnmọ́ wọn kọ́lọ̀ obìnrin ní ìjọba béèrè lọ́tọ́kọ̀ bá ti ṣe mú yẹ́nì díjọ́ tí ọ̀wá súnmọ́ yóò wá ní kí ní tí mo yẹ sí ní ìlú ọ̀yẹ́ máa promise òun náà máa bẹ̀rẹ̀ àfọwọ́ orí bá ti gbàsá lálẹ́. sẹ́rí kọ́kọ́ fẹ́ súnmọ́ ẹgbọ́n mi yé ìlóbìnrin ní ibi bí ọmọ mẹ́rin tí kankan òwúlò bẹ́ẹ̀ àìjẹ́ kọ́kọ́ máa súnmọ́ ìmọ̀ afa nígbà míì so ìkọ́kọ́ ló pé mo fẹ́ ṣe àwọn oníṣìí bẹ tí ò ní jẹ́ ọgbà ní ká márùn fún ọ mélòó mo ní ká tí ò ní jẹ́ ọgbà fún ọkọ̀ tí sẹ́yìn àfaramọ́ lẹ́yìn ní sì máa ń yẹn tó ọ̀bá gbà kọ́kọ́ ọ jẹ ìyá ọlọ́run anabiwa Muhammad ó ní àyè mọ̀mọ́ra àti èyíkéyìí nínú obìnrin tí ọkọ rẹ̀ pépé máa bọ̀ mọ́ fẹ́ súnmọ́ ọ for albert tọ́wọ́ tó kọ̀ kọ́kọ́ kó wò ṣe dẹ́gbà pé òfin rẹ̀ yìí sí kọ́kọ́ bá náwó sí ìyàwó bí ìyàwó bá lòun sí kọ́kọ́ bá fẹ́ dààmú ẹ̀ wọ́n kàgbọ́ lè pè abẹ́kọ́ nínú sẹ̀ríà ìwọ́n ló di ọlọ́run ìyá ọlọ́run lọ́kọ́ lẹ́tà sí ọ̀rọ̀ òfin british gírí ọ̀rọ̀ kùrán gírí ọ̀rọ̀ ànẹ́bí gírí ànẹ́bí tọ́kọ́ bá fẹ́ súnmọ́ tó wà gbà fọ́kọ́ rẹ̀ tọ́kọ́ bá fi lè sùn pẹ̀lú ìbànújẹ́ àti òun tí ìrìn òdùn sí ọ gbogbo màláíkà sánmọ́ ọmọ sépèlé ọtí ló fi mọ́ ordinary yẹn lásán kan tó bá sépèlé yẹn kí la ló ṣe àwọn kọ́ kí gbogbo màláíkà ọlọ́run tí wò ṣe kankan mẹ́lẹ́ yẹ̀sì kí wọ́n máa wá sépèlé ọ obìnrin ní ọkọ náwó sí jọ́kìnní kọgbà jọ́kejì kọgbà màláíkà sépèlé mọ́jú lónìí wọ́n sépèlé mọ́jú lọ́la ọwọ́ àgbà lọ́tọ̀ la èpè màláíkà ń jà yóò ṣe bí mọ́rí ọmọ ẹ̀ làjọ́ yìí kẹ́ ẹ máa kọrọ fọ́kọ sí ìtàn ní kó mi máa kọrọ fọ́kọ ni kómi tó lè sọ pé gbà ẹ jẹ́ ká kọ̀díṣà bá fún yín o ní ráìtì lẹ́ni mọ́ gbà ọkọ ló ní ẹ̀tọ́ pé mo fẹ́ súnmọ́ ọ bọ́ ọba nídìí ẹ̀ ló pé ọkọ gbọ́dọ̀ fara balẹ̀ fún sẹ́ríà gbogbo àkọ́kọ́ wọn yá ni tó ọba fi lè kọ̀ màláìkọ́ ọmọ sí pé yọ. ìjọ tó ní gbàdé nǹkan márùn fún ọ àkọ́kọ́ tó o máa ń ṣe àìdọ̀ lọ́wọ́ tó o ṣe ìkóso ẹ lọ́wọ́ bọ́kọ ọba lọ yá ọlọ́run ọ̀gbọ̀dọ̀ gbà òdìbẹ́ ẹlẹ́ẹ̀kejì òbí ma ẹ̀jẹ̀ bí máa ń jáde kéda bọ́kọ bá lọ yá ọlọ́run ọ̀gbọ́dọ̀ sí kí ni ó di mélòó sórí ibi tọ́lọ̀ ní kọ́kọ́ ti máa wọlé sọ́dọ̀ obìnrin wájú ni kọ́kọ́ tí ọwọ́ lọ dé wọn àwọn kó wò kú kó wọ́n lọ fẹ́ wọlé sí ọ láti ibi tẹ́ gbé yàgbẹ́ wọ́n ní ọgbọ́dọ̀ gbà tó o bá gbàgbé ẹ̀ méjì ó jí ọlọ́run tó o bá gbàgbé ẹ̀ kọ́kọ́ rẹ kó sún wọn níbi tó ti ń sèbẹ̀rẹ̀ ẹ̀ méjì ó jí ọlọ́run tó o bá lọ fẹ́ sí ọgbọ́dọ̀ sí kí ni ó di mélòó
ẹlẹ́ẹ̀kẹrin níjọ́ tó o bá ń gbà ọ̀rọ̀ yẹn ṣe máa pé ní ìṣẹ̀pọ̀lọpọ̀ obìnrin Ramadan èyí tí ó di àwẹ̀ márùn èyí tí ó di mẹ́rin nítorí sábà kóso tí wọ́n ń ṣe ẹlòmíì náà tọ́mọ lọ́wọ́ ẹlòmíì lóyún sọ ọ́n àwọn èèyàn tọ́jú ọ̀nà yẹn níjọ́ tó o bá ń san padà àbíjọ́ tó ń gba ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ àbọ̀ ń san ọ̀rọ̀ yẹn padà bọ́ọ̀kọ́ bá sọ pé yá ò gbọ́dọ̀ gbà tó ń sin náà lọ́wọ́ o lè sáfù ọlọ́kọ sáfù òun náà o sì lè fàṣẹ náà lẹ́ẹ̀kọ́ tẹ̀lé àṣẹ tiẹ̀ ó di mélòó tí wọ́n kà báwọn ẹlẹ́ẹ̀karùn-ún yìí àwọn àwẹ̀ kan bẹ tó fara pẹ́ Ramadan náà bí kéèyàn lé fọlọ́ kó fẹ́ gbàwẹ̀ ara àwọn ọ̀ràn yẹn àwẹ̀ ọ̀ràn yẹn lọ́wọ́ mo ti kó papọ̀ bẹ́ẹ̀ ẹ̀karùn-ún ìyẹn ní condition kó wá rẹ̀ ọ́ láàárẹ̀ tó yẹjú gbogbo ò lè faramẹ́ kọkùnrin ó súnmọ́ pẹ̀lú àárẹ̀ yẹn èyí wá ní the condition ni kò wá wáyọ̀ fún ẹ̀ bàbá Ṣákì ọlọ́wọ́ bá rí mi kí ṣe pé mi fẹ́ gbàgbọ́ tó lè ní ẹjọ́ tó lè lọ́ọ̀ ẹ̀ dáríjì ẹjọ́.